ẹ mà káàbọ̀ sí iléeṣẹ́ wa o ẹ̀yin ènìyàn mi mo kí yín pé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá o ẹ̀yin náà láwọn máa bá ó mà tún ti ṣẹlẹ̀ o bàbá Ọbásanjọ́ ti yarí fún àwọn àjọ àgbáyé pé èyí tí a ṣe ẹrú ó tó gẹ́ wọ́n ní èyí tí a ṣe ní oko ẹrú wọ́n ní ó ti tó gẹ́ o àṣé lóòótọ́ ni pé kò sí ẹni tọ́lọ́run ò lè lò àṣé lóòótọ́ ni pé kò sí ẹni tọ́lọ́run ò lè yí lọ́kàn padà bàbá Ọbásanjọ́ of all people lọ́wọ́lọ́wọ́ báyìí bí a ṣe ń sọ̀rọ̀ yìí bàbá ti yarí bàbá ti change ẹ̀ wọ́n ti ní sẹ́ẹ̀ ó tó gẹ́ alùbàtà kan yìí dárin wọ́n ní kí wọ́n ṣe kíni kí wọ́n fi wálẹ̀ kúrò ká fẹ́ bọ́ lọ́wọ́ oko ẹrú bàbá Ọbásanjọ́ ti yarí tán o fún ìjọba Nàìjíríà àti pàápàá jùlọ fún ìjọba bàbá Tinubu ó ga o ó sọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ó sọ ohun tó fà á tó fi jẹ́ pé a fi wà nínú oko ẹrú ohun tó fa ìṣòro tá a fi wà nínú oko ẹrú bàbá Ọbásanjọ́ ti tú àṣírí gbogbo ẹ̀ ṣe rí gbogbo ẹ̀yin adarí ilẹ̀ Yorùbá pátápátá látòrí ọba ni o títí tó fi dórí baálẹ̀ ni o títí tó fi dórí gbogbo ẹ̀yin adarí ilẹ̀ Yorùbá pátápátá ẹ jáde kẹ́ ẹ wá wò nítorí wípé kí ni mo notice kinní kan I don't know maybe it's only me most of people ma notice wípé politics Nàìjíríà ó dàbí ẹgbẹ́ òkùnkùn ni kò sí bó ṣe lè wọlé bẹ̀ with holiness tó wàá padà fi wèrè jáde last ni tó túmọ̀ sí pé ṣẹ́rí ó máa ń dàbí pé tí o tó bá ti fẹ́ gorí àga yẹn báyìí tó bá ti lè fẹ́ gorí oyè orí ipò yẹn báyìí ìwà míì ni wọ́n máa wù ìwà míì ni wọ́n máa ń gbé wọn wọ̀ ìwà míì ló máa ń jáde nínú wọn débi pé ẹni tó jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ tó bá dé ibẹ̀ ìwà ẹranko ni ó máa wù ṣé mọ̀ pé bàbá Ọbásanjọ́ ti sọ̀rọ̀ ó ní most of àwọn èèyàn tí a wà ní tí a gbé sí orí ipò yìí ó ní most of them they are what they are thieves èmi kọ́ ni mo sọ o ó ní kò ń ṣe àwọn tó jẹ́ ká gbé síbẹ̀ là gbé síbẹ̀ ó ní torí pé kí ni tí wọ́n bá ṣì ń gbé gbogbo àwọn eléyìí síbẹ̀ pé kò lè lójútùú èmi kọ́ ni mo sọ o bàbá tún wá tẹ̀síwájú o bàbá ní ṣẹ́rí tí wọ́n bá fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ní pé gbogbo àwọn táwọn jọ tukọ̀lù ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó ní ọgbà ẹ̀wọ̀n ló yẹ kí wọ́n gbá wọn sí èmi kọ́ ni mo sọ o bàbá Ọbásanjọ́ ni ó sọ di mímọ̀ fún wọn ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ kán ṣe wọn ò ṣe é ó ní nígbà tó jẹ́ wípé àwọn senate ni wọ́n ń select fún ara wọn àwọn ló ń decide iye owó táwọn fẹ́ gbà ó ga ó ní àwọn ló ń decide iye owó tí àwọn fẹ́ gbà débi wípé oríṣiríṣi allowances ni wọ́n máa ń yọ débi ó sọ débi pé oríṣiríṣi owó unnecessary ni wọ́n máa ń yọ ìgbà àkọ́kọ́ ó kà ó ní wọ́n ń gba shitting allowance ní owó ìgbẹ́ ó ga o tó jẹ́ pé ọ̀fẹ́ là yàgbẹ́ ó ní wọ́n ń gba shitting allowance wọ́n ń gba wardrobe allowance débi pé wọ́n tún ń gba newspaper allowance ó wá ní sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ most yìí gbogbo àwọn budget tí à ń pariwo pé 65% of Nigeria budget pé àwọn senators ló ní ẹ wá sọ báwo ni ìyà ọ̀ṣẹ́ ní má jẹ Nàìjíríà nígbà tó jẹ́ wípé àwọn ará ìlú pariwo ebi ẹ wo àwọn iye tí àwọn senate ń gbà ní oṣooṣù ẹ wo ẹ̀yin ènìyàn mi ṣẹ́rí ìta fi pariwo pé Yorùbá lè ṣọ wà láfẹ́ ṣẹ́rí ìta fi sọ pé òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó nítorí wípé a ti mọ̀ pé àwọn aráabí wọn ò ní àǹfààní kankan tó fẹ́ ṣe fún wa a ti mọ̀ pé wọn ò ní àǹfààní tàbí oore kankan tí wọ́n fẹ́ ṣe bí kò ṣe pé most of them wọ́n kọ̀ wá kó owó ìlú jẹ ni
ẹ wo dídá fi pariwo pé Yorùbá nation wà la fẹ́ a ti mọ̀ pé there's nothing in one Nigeria a ti mọ̀ pé there's nothing like restructuring in Nigeria anymore. Nigeria is already dead. Yes, Nigeria ti kú tipẹ́tipẹ́ nítorí pé kò sí nǹkan kan mọ́ nínú Nigeria. Kí ló tún kù? Bí kò ṣe wípé kí ni kó tún máa parọ́ fún wa lọ. Kó máa parọ́ fún wa lọ. Because I can't just really say for more than 15 years now, 15 months I mean, for more than 15 months now, tí ìjọba bàbá Tinubu ti wà lórí yìí, kò sí ẹni tó lè sọ pé pàtó nǹkan tí wọ́n ṣe lélẹ̀. Kò sí ẹni tó lè sọ pé pàtó nǹkan tó ṣe rè. For more than 15 months tí wọ́n ti wà lórí oyè, kò sí. Adẹ̀ ń pariwo wípé kọ́ ṣe kí ni kọ́ ṣì ní sùúrù. Ṣé bá pé nígbà tí wọ́n máa sọ wípé bàbá ti wọ́n sọ wípé kọ́ ní sùúrù pé bàbá ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni kò tí ì lò tó ojú ọdún kan lọ. Ẹ̀jọ̀ ṣó dìgbà tó bá lo 8 years, ṣó dìgbà tọ́run bá gùn, ṣó dìgbà tó jẹ́ pé yes àti jẹun máa wá worst pátápátá. Ṣé gbà yẹn la máa tó wá dìde pé òmìnira ẹ wà la fẹ́? Ẹ wọ ẹ̀yin ènìyàn mi, olóyè Adéyẹmọ bàbá, mo kí yín o. Ọmọ Adéyẹmọ fúnra ara wọn, àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rẹ́rìn ká sọ pa rẹ́rìn. Bàbá ẹ wo ọgbọ́n tọ́lọ́run fún yín láti fi lè máa fi tukọ̀ Yorùbá nation kò ní kú. Nítorí wípé kí ni tí ò bá ń ṣe ẹ̀yin tọ́lọ́run lò láti fi lè jí wa dìde pé ẹjẹ́ á dìde èyí tí Fúlàní fìyà jẹ wá ti tó. A sì máa ronú pé ìjẹ́kanjẹ́kan Nàìjíríà dà. But I'm not sorry to say, I feel pity for people who believe in the regime of Baba Tinubu again that ó sì ń bọ̀ wá ṣe gbogbo ẹ̀ kọ́ rí báyìí ni motivation kankan ò jẹ́ wá mọ́. We want to go. Yes, ẹ wọ ẹ jẹ́ ká sáré ka àwọn àtẹ̀jíṣẹ́ kankan. Yorùbá nation no retreat no surrender. Yorùbá nation ni o, Ọlọ́run á gba ilẹ̀ wa fún wa o. Àmín o. Yorùbá nation la fẹ́. Yorùbá nation ló lè ṣe bẹ́ẹ̀ ni o. Yorùbá nation ló lè ṣe. Yorùbá nation la fẹ́. Ìjọba Tinubu ò lè help wa. Yorùbá nation ní ọ̀nà àbáyọ tó ẹ wọ ẹ̀yin ènìyàn mi. Yorùbá nation ló lè ṣe o. Ìjọba Tinubu kò sí nǹkan kan tó fẹ́ ṣe mọ́ bí kò ṣe wípé kí ni ẹ jẹ́ kó ní kálukú lọ. Ẹ wo èyí tá a ṣe ń tó gẹ́ ẹ jẹ́ kó ní kálukú lọ. Ẹ wo in as much as possible my people, ẹ bá mi share, ẹ like, ẹ subscribe, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó yé àwọn ènìyàn nílé lóko lọ́nà lẹ́yìn odi pé Yorùbá nation ló lè ṣe. As far as this country dey concerned o, na Yorùbá nation no retreat no surrender la fi ń fàsìkò yìí sọ pé ó dàbọ̀.